mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà ìtọ́lọ̀ ń kólé ayé lọ́wọ́. Nígbà tá ti júbà àkọ́dá tá ti júbà ṣẹ̀dá, ẹ jẹ́ ká júbà Èṣù lápá kan o. Mo wá júbà gbogbo adáhùn ṣe pátápátá. Mojúbà babaláwo, mojúbà oníṣègùn. Ìbà lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé. Àwọn tán fi ìmọ̀ yìí mọ̀ wá. Mojúbà yín lónìí o. Ìbà Kànrànjàngbọ̀n bàbá kókó ewùràgbòrò bàbá lósùn. Mojúbà yín gbogbo ẹyẹ bàgẹ̀bàgẹ̀. Ẹyẹ yín ẹyẹ ire ni o. Ẹyẹ yín ẹyẹ àlùbáríkà ni. Níbikíbi tó lúkálùkù wa bá wà lónìí, àna Ọlọ́run ní fi wá sílẹ̀. Mo kúnlẹ̀ mo pàkún mọ́, àfojúdi kò sí lọ́rọ̀ mi. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni tùràrí ìṣẹ́gun. Tùràrí ìṣẹ́gun. Tá bá rí pé bóyá à ń ta ọjà wa ò tà. Àbẹ́nìkan ń bẹ nínú ilé wa tó ń gbógun tì wá, tó ń fi agbára tọ́lọ́run jogún fún un, tó fi ń dà wá láàmú, yálà ọkùnrin tàbóbìnrin, èyíkéyìí tí ò bá wù kí ó jẹ́. Ọlọ́run jogún agbára yẹn fún un, ó wá ń fi agbára yẹn, ó wá fi ń dà wá láàmú. Ọ̀nà wo la wá gbà tí a fi wá lé ẹ̀mí òkùnkùn tá a jọ ń gbélé? Yálà àjọ gbalé ni, tẹ́nàntì ni wá, àjọ ń gbénú ilé. Àwọn kan wá ń bẹ́nu ilé yẹn tó jẹ́ pé wọ́n ń fi agbára tọ́lọ́run jogún fún wọn, ẹ̀mí òkùnkùn, wọ́n fi ń dà wá láàmú. Nígbà míì náà èèyàn máa ń gba ilé tí ó yálé gbé tó jẹ́ pé ìtàn fi ṣe foundation ilé yẹn nǹkan burúkú ni. Gbogbo ẹni tó máa gbénu ilé yẹn kò ní rí ṣe. Kódà mo mọ ilé kan nígbà kan, mo ti sọ rí, tó jẹ́ pé ìtàn fi pilẹ̀ inú ilé yẹn nǹkan. Gbogbo àwọn tó ń gbénu ilé yẹn pátá, ẹni tó gbé mọ́tò mẹ́ta débẹ̀ kò ní mọ́tò mọ́. Ẹni tó mọ́mọ débẹ̀, ọmọ rẹ̀ kú nínú ilé náà, nílùú Èkó bíbáyìí náà ni. Torí pé nílùú Èkó, torí pé àwọn ará Èkó oríṣiríṣi nǹkan náà wọ́n fi ń ṣe foundation ilé wọn. Gbogbo orí tí àwọn tẹ́nàntì yóò máa lò, ọ̀dọ̀ tí wọ́n ní ò máa wá. Láti wá rí pé agbalé, àwa ń rí àwọn nǹkan àmì lóríṣiríṣi bóyá tí ní ṣe tẹ́lẹ̀, ọ̀tá wa ò wá rí ṣe mọ́. Ẹ jẹ́ ká gbìyànjú eléyìí, ẹ jẹ́ kí a ṣe. A lé ẹ̀mí òkùnkùn tó ń wà nínú ilé yẹn, a lé jáde, a wá pe oore wọlé. Báwo la ṣe máa ṣe? Bá mi lọ wá ihá. Ihá, ẹ ti mọ nǹkan pè ní ihá? Ẹ mọ̀? Ihá ni níbi tá ti ń ṣe epo pupa, níbi tá ti ń fọ epo pupa, ìyẹn ẹ̀kù epo, ẹ̀kù tá ti ń ṣe epo. Ìdọ̀tí tó máa ń yọ lára èkùrọ́ yẹn, tó máa ń sùn báyìí, ẹ ti mọ̀. Níjọ́ ohun tó máa ti yọ kíní yẹn tán, ọ̀tọ̀ ní ihá pẹ̀tẹ̀, àbí wà lọ sí pé wọ́n wá lẹ ihá yẹn mọ́ ara ògiri báyìí ní abúlé, ẹ ti mọ̀. Ìtàn pè ní ihá nìyẹn. Ẹ bá mi wá ihá yìí kó pọ̀, ẹ ti wá ó ti pọ̀. Ẹ bá mi wá ẹ̀rù alamọ, ó di mélòó? Ó di méjì. Ihá, ẹ̀rù alamọ, epo ọ̀bọ̀ àti imí oòrùn. Òun náà ni wọ́n ń pè ní imí ọjọ́. Tó ti yé yín? Mo dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ ń fún wa ní ẹ̀bùn lórí ètò yìí. Ẹ ṣé o. Ẹ ṣé o. Àpò sásámùrà kìí gbẹ. Ní wá owó tì. Ẹ̀yin tẹ́ ń fún wa lẹ́bùn lóríṣiríṣi, ẹni ká má dárúkọ yín. Ẹlòmíà kan pè mí, wọ́n ní kí n send account number, wọ́n dẹ̀ fún wa lówó. Ẹlòmíì máa kàn sáré pé mo rówó ni, báwo lè ṣe jẹ́, wọ́n làwọn fún wa ni. Ẹ ṣé o, gbẹ̀yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ni kí n má dárúkọ yín, ọlọ́mọ yín o. Bẹ́ẹ̀ ṣe wọ́n ń dùn wá nínú, Ọlọ́run á dùn yín náà nínú o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tó wù láti ran iṣẹ́ lọ́wọ́, ṣùgbọ́n kò tíì sí agbára. Oṣù tá a wà yìí, ọdún tá a wà yìí, ọdún owó ní òjò jẹ́ fún gbogbo wa. Ẹ ní ráwọn owó o,
àwa ní nẹ́kàntàkà torí kan láṣẹ Ìdùmarè. Àwa gún ẹ bá mi wá ihá yìí ẹ kó sódó, ẹ̀rù alamọ ẹ kó síbẹ̀, epo ọ̀bọ̀ ẹ kó sí àti ìmí ọjọ́ ẹ jẹ́ kí a gún, ẹ̀rì mò ń ṣe lọ́wọ́ báyìí, ẹ jẹ́ kí a gún àti gún. Wá ti wá gún tó ti ṣe dáadáa, ẹ bá mi sá sí atẹ́gùn, ẹ má sá sínú oòrùn o, atẹ́gùn. Ihá tán fi ń dáná tán máa yọ lára epo, ihá tán yọ lára ẹ̀yìn, ihá, ẹ̀rù alamọ, epo ọ̀bọ̀ àti ìmí ọjọ́, mẹ́rẹ̀ẹ̀rẹ̀ yìí là á gún papọ̀ mọ́ra wọn. Tó bá ti wá gún, ẹ jẹ́ ká wá sá sí inú atẹ́gùn, ẹbí tátẹ́gùn ti máa fẹ́ sí. Tó bá ti wá di alẹ́, a máa fi tùràrí yìí ní alalẹ́ ká tó sùn. Alalẹ́ ká tó sùn, òun la máa fi tùràrí yìí. A fi gbogbo ẹ̀fín yẹn ó lè gba gbogbo inú ilé wa. Pẹ́pẹ́ àwọn alábá nílé, a lè gbé sí sitting room wa ká fi tùràrí yìí níbẹ̀. Gbogbo ẹ̀mí kẹ́mí tó bá ń bẹ nínú ilé yóò lé wọn jáde, yóò wá pe oore wọlé fún wa. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àwọn àgbo alẹ́, àgbo afàtọ̀, ìdákọ́lẹ̀, obìnrin tó ń wojú Ọlọ́run, ẹni tó ní àrùn ìbálòpọ̀, a ní àgbo aládìábá flusher. Bákan náà a ní àgbo ẹni tí kòkòrò mú lára tára mọ́ iyún, tá mọ̀ sí kòkòrò inú ẹ̀jẹ̀, ẹni tí àtọ̀ ń dà lára ẹ̀ padà. Bákan náà a ní àgbo ẹni tí kíndìnrín bá ń dà láàmú, tí kíndìnrín rẹ tó fẹ́ kọ sẹ́lẹ̀, a ní àgbo fún lọ́lọ́kan òjọ̀kan. Níbikíbi tẹ́ bá wà, àgbo yín ó tẹ̀ yín lọ́wọ́, àní disappoint yín. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 080 53 13 31 42 tàbí 081 35 03 51 98. Káfíńrí pàdé, ẹ dákun, ẹ subscribe sórí ètò yìí, ẹ share program yìí, ẹ like, kí ẹ comment.